kan ṣoṣo lórí kó yọ nínú ìjàmbá bàálù Air India tó gbẹ̀mí èèyàn tó lé ní 200. Mo ní kí ọkọ mi ó lọ fẹ́ ìyàwó kejì ṣùgbọ́n ó kọ̀. Ìyàwó pásítọ̀ tó yàgàn fún ọdún 24 24 years kó tó bí ìbejì ló sọ bẹ́ẹ̀. Èèyàn 5 kú, 13 míì farapa látàrí iná agbára mọ̀nàmọ́ná tó gbé wọn nípínlẹ̀ Gombe. Ọjọ́ àìsùn iléyá lọ́kọ mi bẹ̀rẹ̀ iṣẹ́ kí ó tó kàgbákò ikú lọ́jọ́ ìṣẹ́gun. Aya Abdulfatai tí ògiri wó pa ní Kwara ló kọ̀mínú bẹ́ẹ̀. Àwọn agbébọn adaranjẹ̀ tún ṣekú pa èèyàn 25 nípínlẹ̀ Benue. Irọ́ ni o! A ò tí ì bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ sí àwọn iléeṣẹ́ àjọ immigration, àjọ ààbò ara ẹni làbò ìlú àti àjọ ọgbà ẹ̀wọ̀n ìjọba àpapọ̀ ló kéde bẹ́ẹ̀. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Èèyàn kan ṣoṣo lórí kó yọ nínú ìjàmbá bàálù Air India tó gbẹ̀mí èèyàn tó lé ní 200. Ẹni Ọlọ́run ò pa kò sí ikú kankan tó lè mú lọ. Ọ̀gbẹ́ni Ramesh ẹni 40 ọdún láti ilẹ̀ Gẹ̀ẹ́sì nìkan ní orí kó yọ nínú ìjàmbá bàálù tó ṣekú pa èèyàn tó lé ní 200 lórílẹ̀-èdè India lọ́jọ́ 12 oṣù kẹfà ọdún 2025. Ọkùnrin náà Vishwas Kumar Ramesh jókòó sí ààyè 11A tó sì ń lọ sí ìlú London nígbà tí ìjàmbá náà wáyé ní kété tí wọ́n kúrò ní Ahmedabad ní ìwọ̀ oòrùn India. Air India ní àwọn èrò ọkọ̀ yòókù tó fi mọ́ àwọn òṣìṣẹ́ tó wà nínú bàálù ni wọ́n ti jáde láyé. Ọmọ orílẹ̀-èdè India 169, 52 láti ilẹ̀ Gẹ̀ẹ́sì, òkú èèyàn tó lé ní 200 ni wọ́n ti ń rí báyìí. Àmọ́ kò sí ẹni tó lè sọ iye àwọn tó wà nínú bàálù tàbí àwọn tí bàálù náà jálé lórí nítorí pé agbègbè ibi tí àwọn èèyàn ń gbé ní bàálù náà jábọ́ sí. Nayan Kumar Ramesh tó jẹ́ ìbátan Vishwas Kumar sọ fún àwọn akọ̀ròyìn pé ó dùn mọ́ òun nínú pé òun rí padà tó sì wà ní àlàáfíà ṣùgbọ́n ó bani lọ́kàn jẹ́ nítorí àbúrò rẹ̀ kejì Ajay náà wà nínú bàálù. Nígbà tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ láti ilé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú rẹ̀, Ọ̀gbẹ́ni Ramesh sọ pé bí bàálù náà ṣe gbéra ni àwọn iná tó wà nínú rẹ̀ ti ń ṣẹ́jú. Ó ní kò tó ìṣẹ́jú kan lẹ́yìn náà tó fi dàbí pé bàálù náà dúró pa sí ojú òfurufú. Àwọn iná ń ṣẹ́jú tó sì ń tan àwọ̀ ewéko àti funfun. Kò tó ìṣẹ́jú àáyá 10 tí bàálù náà fi jábọ́ sí ara ilé kan nílẹ̀ tó sì gbaná jẹ. Ọkọ̀ ojú òfurufú ọ̀hún ló jábọ́ lé ilégbèé àwọn dókítà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn. Ó ní bí ilẹ̀kùn ṣe fọ́ lòun rí àlàfo díẹ̀ bẹ́ẹ̀ ni òun gbìyànjú láti jáde kúrò níbẹ̀. Ó ní kò sí bí ẹnikẹ́ni ṣe lè ráyè jáde láti ẹ̀gbẹ́ kejì nítorí pé ara ògiri ilé ni ibẹ̀ sì ni bàálù náà já lulẹ̀ sí. Kókó nǹkan tó fa ìjàmbá bàálù náà kò tí ì hàn sí ẹnikẹ́ni. Àwọn iléeṣẹ́ ìròyìn sọ pé àwọn aláṣẹ ni àwọn ti rí black box inú bàálù náà, èyí tí yóò lè sọ nǹkan tó ṣẹlẹ̀ fún àwọn olùwádìí. Ó sọ fún iléeṣẹ́ ìròyìn India pé òun kò gbàgbọ́ pé òun jáde nínú ìjàmbá náà láàyè. Vishwas Kumar gan kò lè ṣàlàyé bí orí ṣe kó yọ tàbí bí ó ṣe kúrò nínú bàálù náà. Mínísítà ọ̀rọ̀ abẹ́lé ní India Amit Shah ṣe àbẹ̀wò sí dókítà Dava Gamet tó ń tọ́jú Ramesh sọ pé òjijì ní nǹkan yìí dé bá pẹ̀lú ọ̀pọ̀ ìfarapa ṣùgbọ́n ara rẹ̀ ti ń balẹ̀. Ọkùnrin yìí ni ó jẹ́ oníṣòwò tí wọ́n bí sí orílẹ̀-èdè India ṣùgbọ́n tó ti ń gbé ní UK láti ọdún 2003. Ó ní ìyàwó àti ọmọ ọdún 4. Gbogbo ẹ̀yin olùgbọ́ wa, a ò ní rìn lọ́jọ́ tẹ́bí ń pa ọ̀nà láṣẹ Ìlédùà. Mo ní kí ọkọ mi lọ fẹ́ ìyàwó kejì ṣùgbọ́n ó kọ̀. Ìyàwó pásítọ̀ tó yàgàn fún ọdún 24 24 years kó tó bí ìbejì ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Obìnrin kan tó tún jẹ́ àlùfáà nínú ìjọ MFM ti ṣàlàyé bó ṣe yàgàn fún odidi ọdún 24 àmọ́ tí kò sọ ìrètí nù pé òun sì máa di ọlọ́mọ láyé. Àlùfáà Fúnmilọ́lá Abraham ṣàlàyé pé ọdún 2001 ni òun ṣe ìgbéyàwó lẹ́ni ọdún 23 kí òun tó di ọlọ́mọ lẹ́ni ọdún 67. Gẹ́gẹ́ bó ṣe wí, onírúurú ìṣòro àti ìpèníjà lòun àti ọkọ òun dojúkọ nínú ìrìn àjò ìgbéyàwó wọn àmọ́ ó fi ìrètí rẹ̀ sínú Ọlọ́run MFM pé òun náà yóò di ọlọ́mọ láyé. Ó ní
onírúurú ilé ìwòsàn ni àwọn ti lọ àmọ́ kò sí ọ̀nà àbáyọ. Nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Punch, Fúnmilọ́lá Abraham sọ pé òun ṣiṣẹ́ abẹ oyún ìju lọ́dún 2002 tí àwọn dókítà sì sọ pé kò sí ewu mọ́ lẹ́yìn iṣẹ́ abẹ ọ̀hún. Ó ní ọkọ òun lọ sí àyẹ̀wò ara rẹ̀, wọ́n ní kò séwu. Láti ìgbà náà ni àwọn ti kò sí tí àwọn sì ń lọ láti ilé ìwòsàn kan sí òmíràn fún ọ̀nà àbáyọ. Obìnrin náà sọ wípé òun ti ṣe nǹkan tí wọ́n ń pè ní flushing bí ìgbà 10 síbẹ̀ pàbó ló já sí. Nígbà tó di ọdún 2019 ní òun lọ ṣe IVF, lágbára Ọlọ́run ó ṣiṣẹ́, òun sì lóyún ìbẹ̀ta. Obìnrin náà ṣàlàyé pé lẹ́yìn oṣù 5 ni àwọn oníṣègùn sọ pé àwọn ìbẹ̀ta náà kò mì dáadáa, wọ́n ní ọkàn wọn kò ṣiṣẹ́ dáadáa. Lẹ́yìn náà ni wọ́n ṣe D&C fún òun tí òun sì pàdánù àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. Òun sọ ìrètí nù nínú àwọn dókítà, òun sì fi ìrètí òun sínú Ọlọ́run nìkan ṣoṣo. Ó ní lẹ́yìn náà òun ṣe IVF míì àmọ́ kò yọrí sí rere. Lẹ́yìn náà ni òun bojú wo òkè tí òun sì sọ pé Olúwa, òun ti ṣe ìwọ̀n tí òun lè ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Lẹ́yìn náà ni obìnrin náà fi ìrètí rẹ̀ sínú Ọlọ́run tí ó sì gbájúmọ́ iṣẹ́ ìránṣẹ́. Ó tẹ̀síwájú láti máa ṣe ohun tí Ọlọ́run pè sí. Àlùfáà obìnrin náà ní òun gba ọkọ òun lámọ̀ràn láti lọ fẹ́ ẹlòmíràn lábúlé, ṣùgbọ́n kò gbà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́. Ó ní òun dúpẹ́ fún ọkọ òun, Kristẹni tó ti di àtúnbí ni. Ẹ̀wẹ̀, bó tilẹ̀ jẹ́ pé obìnrin náà kò tíì bímọ nígbà náà, ọ̀pọ̀ ìgbà làwọn èèyàn máa ń lọ gbàdúrà ọmọ bíbí lọ́dọ̀ rẹ̀ tí yóò sì gbàdúrà fún wọn tí àwọn èèyàn náà yóò sì padà wá gbégbá ọpẹ́. Lẹ́yìn ọ̀rẹ̀yìn, Fúnmilọ́lá Abraham bí ìbejì làǹtìlanti lọ́jọ́ 12 oṣù kẹta ọdún 2025 yìí, àdúpẹ́. Nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ sí àwọn tó ń wo ojú Olúwa fún ọmọ, ó ní kí wọ́n tètè gbé ìgbésẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe IVF. Gẹ́gẹ́ bó ṣe sọ, irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe IVF ọ̀hún lásìkò tí wọ́n bá wà lẹ́ni ọdún 37 sí 40 ọdún. Èèyàn 5 kú, 13 míì farapa látàrí iná agbára mọ̀nàmọ́ná tó gbé wọn nípínlẹ̀ Gombe. Ó mà ṣe o, ìṣẹ̀lẹ̀ burúkú kan wáyé lówùúrọ̀ ọjọ́ àbámẹ́ta Sátidé látàrí bí iná agbára mọ̀nàmọ́ná ṣe gbé àwọn èèyàn 5 kan dojú ikú nígbà tí àwọn 13 míì sì farapa. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná agbára tó gbé àwọn èèyàn ọ̀hún ní Gombe wáyé lẹ́yìn tí iná agbára mọ̀nàmọ́ná tí wọ́n mú dé tóun lágbára jù, èyí tó yọrí sí bíba àwọn ohun èlò ẹ̀lẹ́tíríkì inú ilé jẹ́, tó sì ṣokùnfà bí iná ọ̀hún ṣe ń gbé wọn láwọn inú ilé náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Gombe sọ wípé ìṣẹ̀lẹ̀ iná agbára mọ̀nàmọ́ná tó gbé àwọn èèyàn ọ̀hún wáyé ní àdúgbò Tudunwada, Pantami lágbègbè Gombe. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, DSP Buhari Abdullahi ṣe wí, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé látàrí iná agbára mọ̀nàmọ́ná tí wọ́n mú dé tó lágbára jù láti orí ẹ̀rọ apínnáká agbára ìtòsí agbègbè náà. Ó sọ wípé lẹ́yìn tí wọ́n gba ìròyìn ìṣẹ̀lẹ̀ náà ní àwọn agbófinró láti olú iléeṣẹ́ ọlọ́pàá lókọ̀ sáré gbéra lọ agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé láti dáàbò bo agbègbè náà àti lójúnà láti gbé àwọn olùfarakásá lọ gba ilé ìwòsàn ìjọba fún ìtọ́jú. Ìwádìí àkọ́kọ́ fi hàn pé ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún mú ẹ̀mí àwọn èèyàn 5 lọ nígbà tí àwọn èèyàn 13 míì sì farapa yánnayànna. Wọ́n sì ti gbé òkú àwọn olùfarakásá náà lọ ilé ìgbókùpamọ́sí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà, Bello Yahaya, ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí àwọn olóògbé, ó sì gbàdúrà àlàáfíà ìmúláradá fáwọn olùfarakásá tó farapa. Ó fi mú dá àwọn aráàlú lójú pé ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn yóò wáyé láti mọ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà ní pàtó. Wọ́n rọ àwọn aráàlú láti ṣe sùúrù kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ pàjáwìrì àti ìwádìí gẹ́gẹ́ bí ìgbìyànjú ṣe ń tẹ̀síwájú láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Ìjàmbá ó kéré ni, ó pọ̀ ni, kò ní ṣẹlẹ̀ sí wa o, láṣẹ Ìlédùà. Ọjọ́ ìsìn Iléyá lọkọ mi bẹ̀rẹ̀ iṣẹ́ kí ó tó kàgbákò ikú lọ́jọ́ ìṣẹ́gun. Aya Abdulfatai tí ògiri wó pa ní Kwara ló kọ̀mínú bẹ́ẹ̀, mà ṣe o. Abdulfatai Awawu tí ó jẹ́ aya arákùnrin kan, Abdulfatai Muhammed, tí ògiri wó pa nílùú Ìlọrin, ti sọ pẹ̀lú omijé pé ká ní òun ní ìmọ̀lára pé ọkọ òun lọ pàdé ikú òjijì ni òun ìbá má ti jẹ́ kó jáde. Ó wá rọ ìjọba kí wọ́n ṣàánú òun àti àwọn ọmọ òun, kí wọ́n bá òun wáṣẹ́, kí wọ́n sì fún àwọn ọmọ òun ní ẹ̀kọ́ ọ̀fẹ́. Lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ní ìròyìn gbòde kan pé ògiri ilé ìtura ìjọba Kwara
Hotel tí ìjọba ń tún ṣe lọ́wọ́ ya lulẹ̀ ó sì wó pa àwọn òṣìṣẹ́. Iṣẹ́ àtúnṣe ilé ìtura náà ní ìjọba Kwara gbé fún iléeṣẹ́ agbaṣẹ́ṣe kan tí wọ́n ń pè ní Cranborg ní owó tó lé ní bílíọ̀nù 17 náírà 17 billion naira. Abdulfatai Awawu ṣàlàyé pé òṣìṣẹ́ iná mọ̀nàmọ́ná ni ọkọ òun ó sì ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ Cranborg ní Kwara Hotel ni. Awawu sọ pé ọkọ òun ti lé ní 40 ọdún pé ọjọ́bọ̀ tó jẹ́ àìsùn ọdún iléyá ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n ọ̀gá rẹ̀ fún un ní àyè fún ọdún iléyá wípé kó wọṣẹ́ padà ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ ọjọ́ náà. Ó ní kò sí nǹkan kan tó ṣe ọkọ òun, àwọn kíra àwọn ni ó dàbọ̀ ní ọjọ́ ìṣẹ́gun àfi ìgbà tó di aago 9 alẹ́ òun wà níbi tí òun ti ń tajà pẹ̀lú àwọn ọmọ òun ni òun ti gba ìpè pé ògiri wó pa ọkọ òun lẹ́nu iṣẹ́. Ìyàwó olóògbé sọ wípé ìṣẹ̀lẹ̀ náà bà òun nínú jẹ́ torí jíjẹ mímu òun àti àwọn ọmọ òun lọ́kọ òun bá lọ tí ọlọ́jọ́ fi dé. Ó ní ọmọ 4 ni òun bí fún ọkọ òun, oyún ẹ̀karùn-ún sì wà nínú òun, oyún náà sì ti pé oṣù 9 báyìí. Arábìnrin Awawu ní òun ní ìwé ẹ̀rí olùkọ́ni NCE tí òun fi ṣiṣẹ́ ní àwọn ilé ẹ̀kọ́ aládàáni kan kí òun tó fi bẹ̀ sílẹ̀ nítorí owó oṣù tó kéré jọjọ. Ìyàwó olóògbé ní ohun tí òun fẹ́ báyìí ní iṣẹ́ fún ara òun àti ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ òun. Nígbà tó ń sọ̀rọ̀ ó ní ọkọ òun jẹ́ èèyàn tó ń tiraka tó sì ní ìtẹ́lọ́rùn nígbà ayé rẹ̀, òun náà sì tí gbọ̀ngbọ̀n gbogbo nǹkan tó bá fún òun ló ń tẹ́ òun lọ́rùn. Ọ̀kan lára òṣìṣẹ́ Cranborg tó ní káwọn akọ̀ròyìn fi orúkọ bo òun láṣìírí sọ pé ìṣẹ̀lẹ̀ náà sojú òun. Ó ní ohun tó ṣẹlẹ̀ ni pé iná làwọn fẹ́ ṣe sára ògiri tó wó náà. Ó ní wọ́n ti sá ògiri náà láti máa rí àwọn wáyà sínú rẹ̀ kó tó di pé wọ́n bò ó padà. Ó ní ohun tí kò jẹ́ kí wọ́n ráyè sá àsálà ni pé gọ́tà wà ní ẹ̀gbẹ́ ògiri náà, kò jẹ́ kí wọ́n ní àyè àti dúró ju inú gọ́tà náà lọ. Òun ló fà á tí ó fi dàwó bò wọ́n mọ́lẹ̀ nínú gọ́tà. Ó ní ìgbà táwọn gbé àwọn olùfarakásá náà èèyàn 2 ti farapa yánnayànna àti ibẹ̀ làwọn èèyàn ti ń sunkún. Wọ́n tún gbé wọn lọ ilé ìwòsàn gbogbogbò, ibẹ̀ ni wọ́n ti sọ pé àwọn 2 ti kú, ẹnì kẹta tó fapá ṣèṣe gba ìtọ́jú di ọjọ́ kejì kóun náà tó jẹ Ọlọ́run nípè lẹ́yìn tó gba ẹ̀jẹ̀ ọ̀rá 8 káì. Ó ṣeni láàánú pé èèyàn kan lórí kó yọ nínú àwọn 4. Ìgbà tó ń sọ̀rọ̀ nípa ohun tó ṣokùnfà ògiri tó wó náà, ọkùnrin náà sọ pé àṣìṣe tí wọ́n ṣe ni pé bí ògiri náà ṣe gùn tó wọ́n sá gbogbo rẹ̀ kalẹ̀ ni. Ó ní ká ní wọ́n sá ní ìsọ̀rí ìsọ̀rí tí wọ́n sì ń bò ó bí wọ́n ṣe ń sá ni ó ṣeé ṣe kí ó má wò ó. Agbẹnusọ àgbà fún gómìnà ìpínlẹ̀ Kwara ọ̀gbẹ́ni Rafiu Ajakaye náà fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ lọ́jọ́rú Wednesday. A ò ní fojú sunkún ara wa o lọ́lá Olódùmarè. Àwọn agbébọn adaranjẹ̀ tún ṣekú pa èèyàn 15 nípínlẹ̀ Benue. Ó mà ṣe o, àwọn agbébọn adaranjẹ̀ tún ṣọṣẹ́ láabi wọn lówùúrọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ nílùú Bawa Makurdi nípínlẹ̀ Benue tó sì ṣekú pa èèyàn 15. Nígbà tí àwọn ọlọ́pàá fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà múlẹ̀, wọn kò sọ pàtó iye àwọn olùfarakásá ọ̀hún. Ẹ̀wẹ̀, ìròyìn Saturday Punch sọ wípé òkú èèyàn 15 ti jẹ́ sísàwárí lẹ́yìn ìkọlù náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue Udemet Edet sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti darí ikọ̀ agbófinró lọ àwọn agbègbè náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn aṣèkọlù ọ̀hún ni wọ́n ya bo àwọn ìlú náà láàrin aago 12 òru lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tí wọ́n sì ṣọṣẹ́ fún bíi wákàtí 2. Olùgbé agbègbè kan lára àwọn ìlú náà tó pe ara rẹ̀ ní Aldova sọ wípé àwọn agbébọn adaranjẹ̀ làwọn aṣèkọlù náà. Wọ́n ya bo àwọn ìlú náà lóru gànjọ́ láago 12 tí ó sì pitú ọwọ́ wọn di aago 2 òru, jáwọ́ inú ilé àwọn èèyàn, fi tìpá tìkúùkù já àwọn ilẹ̀kùn wọlé àti fèrèsé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dùbú àwọn èèyàn. Ó fi kún pé àwọn olùgbé ìlú míì rí àǹfààní láti mórí bọ́ nígbà tí àwọn kan sì sá àsálà fún ẹ̀mí ara wọn, bẹ́ẹ̀ làwọn kan dàwátì. A ò ní ṣe kòǹgẹ́ láburú láṣẹ Lédùà. Irọ́ ni o, a ò tí bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ sí àwọn iléeṣẹ́ àjọ immigration, àjọ ààbò ara-ẹni-làbò ìlú àti àjọ ọgbà ẹ̀wọ̀n. Ìjọba àpapọ̀ ló kéde bẹ́ẹ̀. Ẹ má ṣe kó sọ́wọ́ àwọn gbájúẹ̀ o. Ìjọba àpapọ̀ ti sọ̀rọ̀ lórí àwọn ìròyìn kan tó gba ìgboro kan pé ètò ìgbanisíṣẹ́ ti bẹ̀rẹ̀ lábẹ́ iléeṣẹ́
tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ wa Nàìjíríà. Àjọ tó ń rí sí iléeṣẹ́ ààbò ara-ẹni-làbò ìlú, iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n àti iléeṣẹ́ panápaná CDCFIB sọ nínú àtẹ̀jáde kan pé òun ti rí lẹ́tà tí àwọn èèyàn kan ń pín kiri nípa ètò ìgbanisíṣẹ́ láwọn iléeṣẹ́ náà àmọ́ tó jẹ́ ìròyìn òfégè. Akọ̀wé àjọ ọ̀hún Abdulmalik Jibril nínú àtẹ̀jáde náà sọ wípé ó ṣe pàtàkì láti jẹ́ kí àwọn aráàlú mọ̀ pé ààrẹ gbọ́dọ̀ mọ̀ sí kí àwọn tó gba àwọn èèyàn ṣiṣẹ́ láwọn iléeṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin onírúurú ìlànà ni àwọn sì gbọ́dọ̀ tẹ̀lé kí àwọn tó bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ náà. Àjọ yìí fẹ́ kí aráàlú mọ̀ pé kí àwọn tó máa gba èèyàn ṣiṣẹ́ àwọn máa ṣe ìpolongo nínú àwọn ìwé ìròyìn, kò ní sí màgòmágó kankan nínú ètò náà, bẹ́ẹ̀ ni àwọn kò ní gba owó lọ́wọ́ àwọn aráàlú. Nítorí náà kí àwọn aráàlú ṣọ́ra gidi fún àwọn tó ń lo àǹfààní àwọn tó ń wá iṣẹ́ láti fi ọ̀nà ẹ̀bùrú gba owó lọ́wọ́ wọn. Ṣáájú ni lẹ́tà kan ti kọ́kọ́ gba orí ìtàkùn ayélujára kan nínú èyí tí ìjọba ti sọ pé kí ètò ìgbanisíṣẹ́ náà bẹ̀rẹ̀, àmọ́ àjọ CDCFIB ti sọ pé kò tíì sí ohun tó jọ bẹ́ẹ̀ lọ́wọ́ yìí àti pé iṣẹ́ ọwọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá ni. Yàtọ̀ sí lẹ́tà tó wà lórí ayélujára yìí, àwọn kọ̀lọ̀rọ̀ sí kan tún ti ń ṣe ìpolówó lójú òpó ayélujára mọ̀mímọ́ Facebook nípa bí èèyàn ṣe lè rí iṣẹ́ sí àjọ tó ń rí sí ìwọléwọ̀de ní Nàìjíríà. Wàyí o, kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí àwọn kọ̀lọ̀rọ̀sí kan yóò kéde ètò ìgbanisíṣẹ́ ìjọba àpapọ̀, bó tilẹ̀ jẹ́ pé ìjọba kò kéde irúfẹ́ ètò bẹ́ẹ̀. Àfojúsùn àwọn kọ̀lọ̀rọ̀sí náà lọ́pọ̀ ìgbà ni láti jí àwọn àkọsílẹ̀ kan nípa èèyàn bíi nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀, email, ọjọ́ ìbí àti àwọn nǹkan míì nípa ẹni tí wọ́n bá fẹ́ lù ní jìbìtì. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.